A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tó fún wa ní àṣálẹ́ yìí látúntí wà pẹ̀lú yín ní orí ẹ̀rọ móhùnmáwòrán yìí. A ní gbàgbọ́ pé àlàáfíà la bá yín, a sì gbàgbọ́ wípé àlàáfíà Ọlọ́run yóò máa wà pẹ̀lú gbogbo wa lórúkọ Jésù. A tún kí yín káàbọ̀ sórí ètò oore ọ̀fẹ́ fún ìyípadà. Fún àwọn èèyàn wa tó wà lẹ́yẹ ńkọrin, tá a bá wò wá látẹ̀yẹ ńkọrin, a fẹ́ wá sí ẹyẹ ńkọrin, fàwòrán hàn, wàásù sínú afẹ́fẹ́. A fẹ́ mọ àwọn èèyàn wa tó ń wò wá látẹ̀yẹ ńkọrin tó lè jẹ́ atọ́nà wa. Tó bá jẹ́ pé ẹ wà látẹ̀yẹ ńkọrin tẹ́ ń wò wá, ẹ pè mí sí orí nọ́mbà yìí 0816-208-1344 0816-208-1344. WhatsApp nọ́mbà wa náà ni, yóò jẹ́ ìbùkún fún wa láti gbọ́ látọ̀dọ̀ yín. Inú wo dùn láti gbọ́. Láṣálẹ́ yìí ẹ jẹ́ ká ṣí Bíbélì wa sí ìwé Róòmù orí kẹfà látẹsẹ̀ kínní sí ìkọkàndínlógún ló yá kà from verse 1 to 19. But torí àkókò wa lórí afẹ́fẹ́, màá kà ní ẹsẹ̀ ìkẹwàá àkọ́kọ́, ẹsẹ̀ mẹ́wàá àkọ́kọ́ lákọ̀ọ́kọ́ kà. Ṣùgbọ́n ẹni lọ́kàn pé gbogbo ibi tá a gbé yẹ̀wò láti ẹsẹ̀ ìkínní sí ìkọkàndínlógún ni. Bíbélì wípé, ǹjẹ́ àwọ̀ wa ti wí kí àwa kí ó jókòó nínú ẹ̀ṣẹ̀ kí oore ọ̀fẹ́ kí ó lè máa pọ̀ sí. Ọlọ́run ò ní jẹ́. Àwa ẹni tí ó ti kú sí ẹ̀ṣẹ̀, àwa wa ṣe wà láàyè nínú rẹ̀ mọ́? Tàbí ẹ kò mọ̀ pé gbogbo wa tí a ti baptisi sínú Kristi Jésù, a ti baptisi wa sínú ikú rẹ̀? Ǹjẹ́ a ti fi baptisímù sínú ikú sin wá pọ̀ pẹ̀lú rẹ̀, pé gẹ́gẹ́ bí a ti jí Kristi dìde kúrò nínú òkú nípa ògo Bàbá, bẹ́ẹ̀ ni kí àwa pẹ̀lú kí ó máa rìn ní ọ̀tun ìwà. Nítorí bí a bá so wá pọ̀ pẹ̀lú rẹ̀ nípa àfarawé ikú rẹ̀, a ó sì so wá pọ̀ pẹ̀lú nípa àfarawé àjíǹde rẹ̀. Nítorí àwa mọ̀ èyí pé a kan ògbólógbòó ọkùnrin wa mọ́ àgbélébù pẹ̀lú rẹ̀ kí a lè pa ara ẹ̀ṣẹ̀ run, kí àwa má ṣe sin ẹ̀ṣẹ̀ mọ́. Nítorí ẹni tí ó kú ó bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n bí àwa bá Kristi kú, àwa gbàgbọ́ pé àwa ó sì wà láàyè pẹ̀lú rẹ̀. Nítorí àwa mọ̀ pé bí a ti jí Kristi dìde kúrò nínú òkú, kò ní kú mọ́, ikú kò ní ipa lórí rẹ̀ mọ́. Nítorí ikú tí ó ti kú, ó kú sí ẹ̀ṣẹ̀ lẹ́ẹ̀kan. Nítorí wíwà tí ó wà láàyè sí Ọlọ́run. Bàbá, dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní tẹ́ fún wa láṣálẹ́ yìí. A gbàdúrà pé kẹ́ ẹ bùkún ọ̀rọ̀ yín ní ọkàn wa. Ẹ ṣé fún tẹ́ ti ṣe ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Ní bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn la ti ń ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ Ọlọ́run. A wàásù lórí ìràpadà, a wàásù lórí ìdáláre, a wàásù lórí ìsọdọ̀tun. A ti mú àwọn wàásù yìí wá lópa ìgbàlà náà, tá a sọ fún wa pé oore ọ̀fẹ́ ni ìgbàlà. Kìí ṣe nípa iṣẹ́ wa, kò ń ṣe nípa iṣẹ́ òdodo wa, ó jẹ́ nípa àṣepé ihun tí Jésù ti ṣe fún wa. Oore ọ̀fẹ́ ló wá mú wá fún wa, òun ló jìyà, òun ló kú, òun ló wá mú wá fáwa ní ọ̀fẹ́ pé ẹ gbà lọ́fẹ̀ẹ́. Òun ló fi jẹ́ ìgbàlà, òun ló fi jẹ́ ọ̀fẹ́ fáwa torí pé Jésù ló san gbèsè rẹ̀. Lọ́pọ̀lọpọ̀ ọgbà tá a bá wá wàásù tá a ń sọ pé oore ọ̀fẹ́ la fi gbà wá là, kìí ṣe nípa iṣẹ́ wa. Bíbélì ló sọ bẹ́ẹ̀, kìí ṣe tó wù wá, kìí ṣe àwa là ń wá. Bíbélì sọ bẹ́ẹ̀, ló ṣàlàyé rẹ̀ fún wa pé kìí ṣe ń pa iṣẹ́ òdodo wa láfi lè ní ìdáláre níwájú Ọlọ́run bí ó ṣe pa iṣẹ́ òdodo Jésù Kristi. Bíbélì tẹ̀ fi yé wa wípé gbogbo òdodo wa dàbí kíni àkísẹ́ ẹlẹ́gbin. Òdodo wa tó dáa jù nu, òun ló dàbí àkísẹ́ ẹlẹ́gbin.
ìyẹn túmọ̀ sí pé òdodo ẹnìkan tí ò nábà wọn òun nìkan ló lè gbà, tá sì lẹ́ni náà Jésù Kristi. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà mọ́ rí pé tá a bá wàásù tán àwọn èèyàn máa ń fẹ́ béèrè bíi pé ṣé yẹn túmọ̀ sí wípé tá a bá ti gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà wa a lè gbé ìgbé ayé tó wù wá, a lè rìn nínú ẹ̀ṣẹ̀, a lè mu ẹ̀ṣẹ̀, a lè jẹ ẹ̀ṣẹ̀, a lè ṣẹ̀ṣẹ̀, a lè mọ ṣe bó ṣe wù wá. Rárá o, ní tí Bíbélì sọ kàn yẹn. Ara àwọn míì tó máa ń wàásù bẹ́ẹ̀ tí wọ́n sọ wípé tó o bá ti gba Jésù ohun tó wọ̀ ni kó o gbégbé ayé ẹ̀ṣẹ̀, kò sí nǹkan kan, ìwọ kọ́ ló ń dẹ́ṣẹ̀ mọ́, o ò ní nǹkan kan mọ́. Bíbélì ò sọ fún wa pé tó bá ti gba Jésù kó máa wẹ̀ nínú ẹ̀ṣẹ̀, kó máa mu ẹ̀ṣẹ̀, kó máa ṣẹ̀ṣẹ̀. Bíbélì jẹ́ ká mọ̀ wípé tó gba Jésù ti di ẹ̀dá titun, nǹkan kan gbúdọ̀ yí padà nínú ayé rẹ̀. Kìí ṣe ìyípadà yẹn ló mú lọ sọ́run, ta ló mú lọ sọ́run? Jésù. Ṣùgbọ́n tó ti ní ìgbàlà ó ní ìyípadà kan tó ṣẹlẹ̀. Ó ní apá Bíbélì tá a kà láṣálẹ́ yìí tó ń sọ fún wa wípé ní ẹsẹ̀ kìíní, Róòmù orí 6 ẹsẹ̀ kìíní yẹn, ó ní ǹjẹ́ àwa ó àti wí kí àwa kí ó a jókòó nínú ẹ̀ṣẹ̀ kí oore ọ̀fẹ́ kí ó lè máa pọ̀ sí i. Ọlọ́run sáré dá wa lóhùn nínú ọ̀rọ̀ rẹ̀ ní ẹsẹ̀ kejì, ó ní Ọlọ́run ò ní jẹ́. Ǹjẹ́ àwa lè máa tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀ ká sọ pé mo ti gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà mi, ayé mi ò sì yí padà, ó wù mí kí n máa dẹ́ṣẹ̀, kí n máa gbégbé ayé ẹ̀ṣẹ̀, kí n máa mọtí, kí n máa kóbìnrin kiri, kí n máa rèdí òru? Kò ní rí bẹ́ẹ̀. Ó láàlẹ́ máa tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀ ká ní kí oore ọ̀fẹ́ ó pọ̀ sí. Ó ní ká mọ̀ rí. Ó lọ́lọ́run ò ní jẹ́. Mo fẹ́ wàásù lórí àkọ́rí yìí, oore ọ̀fẹ́ láti dẹ́ṣẹ̀ ká mọ̀ rí. Oore ọ̀fẹ́ láti dẹ́ṣẹ̀ bí ká mọ̀ rí. Ọlọ́run ló sọ pé ká mọ̀ rí. Ó ní ǹjẹ́ a lè tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀? Ó ní ká mọ̀ rí. Kí nìdí tí ó fi wá ní ká mọ̀ rí? Ìdí kọ́ tó fi ní ká mọ̀ rí ni pé òtítọ́ nípa ipò wa ti wà. A ti wà ní ipò tuntun. Ní kí ni ipò wa? Ẹ wo ẹsẹ̀ kejì, Róòmù orí 6 ẹsẹ̀ kejì. Ó ní Ọlọ́run ò ní jẹ́ àwa ẹni tí ó ti kú sí ẹ̀ṣẹ̀ àwọ̀ àṣe wà láàyè nínú rẹ̀ mọ́. Ó ní pé láéláé ká mọ̀ rí o. Kí ló dé tá a lè rí? Ó ní torí pa a ti dòkú sẹ́ṣẹ̀. Báwo la ṣe dòkú sẹ́ṣẹ̀? A ti dòkú sí ẹ̀ṣẹ̀ nípasẹ̀ Jésù Kristi. Ó la ti kú pẹ̀lú Jésù. A ti jí dìde pẹ̀lú rẹ̀. Wí jídìde tá a jí dìde, a wà láàyè nínú Jésù ni. A ti di òkú sẹ́ṣẹ̀. Ó ní torí pa a ti dòkú sẹ́ṣẹ̀, a lè gbé ìgbé ayé wa nínú ẹ̀ṣẹ̀ mọ́ torí pé tó ti kú kò ní ìmọ̀lára nǹkan mọ́. Ẹ wo ẹsẹ̀ kẹta. Ó ní tàbí ẹ kò mọ̀ pé gbogbo wa tí a ti baptisi sínú Kristi Jésù àti baptisi wa sínú ikú rẹ̀. Ǹjẹ́ a ti fi baptisi sínú ikú sìn wá pọ̀ pẹ̀lú rẹ̀, pé gẹ́gẹ́ bí a ti jí Kristi dìde kúrò nínú òkú nípa ògo Bàbá, bẹ́ẹ̀ ni a wà pẹ̀lú kí ó máa rìn nínú ọ̀tun ìwà. Pé bá a ṣe jí Jésù dìde pẹ̀lú ògo Bàbá, bẹ́ẹ̀ ni kí àwa náà kí ó máa rìn nínú rẹ̀. Ìyẹn túmọ̀ sí pé a ti di òkú sí kíni? Ẹ̀ṣẹ̀. Ó tún wá sọ pé a dòkú sẹ́ṣẹ̀ nìkan kọ́, a ti di alààyè sí olùgbàlà. Ẹsẹ̀ kẹjọ ó ní ṣùgbọ́n bí àwa bá Kristi kú, àwa gbàgbọ́ pé àwa ó sì wà láàyè pẹ̀lú rẹ̀. A ti dòkú sẹ́ṣẹ̀, a ti di alààyè síta ní sí olùgbàlà. Ṣé ti rí ìsìdí tí a ṣe lè mọ tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀ mọ́? Oore ọ̀fẹ́ láti sìn, láti ṣẹ̀, ká mọ̀ rí àgbo oore ọ̀fẹ́ Jésù láti mọ gbé nínú ẹ̀ṣẹ̀. Àgbo oore ọ̀fẹ́ Jésù láti gbé nínú ìgbé ayé tuntun ni. Ó ní ẹnikẹ́ni tó bá wà nínú Kristi ó ti di ẹ̀dá kíní? Ẹ̀dá titun. Ó ní ohun àtijọ́ ti kọjá, kíyèsí ó ti di ọ̀tun nísinsìnyí. A ti di ẹ̀dá titun nínú Kristi. Ìbéèrè tó bá wá béèrè pé so tí n bá gba Jésù mo lè gbégbé ayé tó wù mí? Rárá o lè gbégbé ayé tó wù ọ́, torí pé Jésù tó gbọ́ ọ là, ó gbọ́ ọ là sínú ìgbé ayé ọ̀tun ni láti gbégbé ayé tó wù ú kó o lè gbádùn rẹ̀. A ti wàásù lórí lọ́pọ̀lọpọ̀ ọgbà o pé
torí tó a bá gbégbé ayé tó wu Ọlọ́run tá a gbọ́ràn sí Jésù lẹ́nu á mọ̀ gbádùn rẹ̀. Bíbélì sọ nínú ìwé Jòhánù orí kìíní ẹsẹ̀ kejìlá ó ní iye àwọn tí ó gbàlà fi agbára fún láti di ọmọ Ọlọ́run, àní àwọn tó gborúkọ rẹ̀ gbọ́. Bá a bá gbà á gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà wa á mọ̀ gbádùn rẹ̀ gan ni gẹ́gẹ́ bí ọmọ rẹ̀. Ẹ mọ̀ pé kò sí ọmọ tí ò ní fẹ́ gbádùn bàbá rẹ̀, kò sí ọmọ tí ò sì ní gbà bá wí tá a bá gbádùn. Bá a bá gbégbé ayé tó wù á gbádùn rẹ̀, tá a bá jẹ́ pa àgbàgbọ́ lóòótọ́ tá a gbégbé ayé tó wù á jẹgba lọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ni sọ pé àlè mọ́ gbégbé ayé pé mò ń tẹ̀síwájú nú ẹ̀ṣẹ̀, mò ń gbégbé ayé tó wù mí, kò sì sí nǹkan kan tó fọwọ́ kàn mí, àlè mú mi, kò sẹ́ ò mọ èmi ni, èmi ti gba Jésù orí ọ̀fẹ́ ni, kò ní nǹkan kan, mo lè parọ́, mo lè jalè, mo lè ṣàgbèrè, mo lè ṣe tó wù mí, Jésù ò bá yẹn wí, a mọ̀ lọ sọ́run. Bóyá ò tí ì mọ̀ gbàlà tó gbà, bóyá gbà ló tí ì yọ, torí tó bá yọ ó mọ̀ wípé oore ọ̀fẹ́ la fi gbà wá lọ́lọ́ọ̀tọ́, kìí ṣe iṣẹ́ wa kọ́ ló fún wa ní ìdánilójú ìgbàlà, kìí ṣe iṣẹ́ rere tá à ń ṣe ló fún wa ní ìdánilójú ìgbàlà. Jésù ni olóṣọ́gbọ̀n fún wa ní ìyè àìnípẹ̀kun, a kì yóò ṣègbé láéláé, kò sì sí ohunkóhun tí ó lè já wa kúrò lọ́wọ́ rẹ̀. Òun ló jẹ́ ká mọ̀ eléyìí, kìí ṣe ipa agbára wa àbí iṣẹ́ wa, ìyè àìnípẹ̀kun ló fún wa. Ṣùgbọ́n gbà tá a gbàgbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà, ó fẹ́ ká mọ̀ wípé a ti di òkú sí ẹ̀ṣẹ̀, a sì ti wà láàyè sí olùgbàlà. Kò lè ní àgbàgbọ́ ká sì mọ gbégbé ayé ẹ̀ṣẹ̀. A mọ̀ sọ wípé ọmọ Ọlọ́run ó lè ṣàṣìṣe, kò ṣe pé ó pé, ṣùgbọ́n ọmọ Ọlọ́run kìí gbé nínú ẹ̀ṣẹ̀, pé mò ń wẹ̀ nínú ẹ̀ṣẹ̀, mò ń gbégbé ayé ẹ̀ṣẹ̀, ó wù mí ni àwa ti bóyá ò tí ì nígbàlà, torí tó bá nígbàlà ó mọ ìyàtọ̀. Ẹ̀mí mọ́ Ọlọ́run gó mọ̀ sọ fún pé ìgbé ayé tó ń gbé yìí kò bá fẹ́ rẹ̀ mu. Òtítọ́ nípa ipò wa la kọ́kọ́ rí nígbà tó Ọlọ́run sọ wípé a lè tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀. Kí wá nípò wa? A ti dòkú sẹ́ṣẹ̀. Kí ni ìkejì? A ti wà láàyè sí olùgbàlà. Ohun ẹ̀kejì ni pé Ọlọ́run fẹ́ ká mọ̀ wípé kíka ara wa sí bí Ọlọ́run ṣe sọ ó ṣe pàtàkì. Pé tó o bá ti nígbàlà, Bíbélì jẹ́ ká mọ̀ wípé nínú ẹsẹ̀ 11 ó ní gẹ́gẹ́ bí ẹni tó ti ní ìgbàlà, ẹsẹ̀ 11 sọ wípé bẹ́ẹ̀ ni kí ẹ̀yin pẹ̀lú ka ara yín sí yín bí òkú sí ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n bí alààyè sí Ọlọ́run. Ẹ mọ́ gbàgbé pé àkọ́kọ́ tó kọ́kọ́ sọ fún wa ní pé a ti di kíni òkú sẹ́ṣẹ̀, a ti di ààyè síta ní olùgbàlà. Ohun kejì tó wá fi ń yé wa ní pé àwa náà gbúdọ̀ ka ara wa sí bí Ọlọ́run ṣe pè wá. Kí ló pè wá? Ó láti dòkú sẹ́ṣẹ̀, a ti di alààyè sí kíni sí olùgbàlà. Ọlọ́run fẹ́ káwa náà mọ̀ ká gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́ bó ṣe sọ yẹn. A gbúdọ̀ ka ara wa sí òkú sí ẹ̀ṣẹ̀. Ọlọ́run sọ bẹ́ẹ̀ pé ẹni tó bá ti gbà ọ́ gbọ́ nípa oore ọ̀fẹ́ ó ti dòkú sẹ́ṣẹ̀, bẹ́ẹ̀ lórí. Àwa náà gbúdọ̀ wá sọ pé Olúwa bó ṣe sọ yẹn bẹ́ẹ̀ náà ni ó rí o. Ẹ wo ẹsẹ̀ 11 yẹn kí n tútù kà. Ó ní bẹ́ẹ̀ ni kí ẹ̀yin pẹ̀lú ka ara yín bí òkú sí ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n bí alààyè sí Ọlọ́run nínú Kristi Jésù Olúwa. Ìyẹn túmọ̀ sí pé ó ń sọ fún wa wípé ó wá kù sọ́wọ́ rẹ. Ìwọ ló mọ̀, èmi ti sọ fún ọ pé ìgbà tó gbà mí gbọ́ yẹn o ti dòkú sẹ́ṣẹ̀. Ìwọ náà ka ara rẹ sí bí mo ṣe sọ, ka ara rẹ bí mo ṣe pè ọ́, mo ti dòkú sẹ́ṣẹ̀. Kò jẹ́ pé ká ka ara wa sí bí kí bó ṣe pè wá nìkan. Ní ẹsẹ̀ 12 ó ní a gbúdọ̀ kọ gbogbo ìfẹ́kúfẹ̀ẹ́ ẹ̀ṣẹ̀ náà sílẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ti dẹni ìgbàlà. Ẹ wo ẹsẹ̀ 12 ó ní nítorí ẹ má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ kí ó jọba nínú ara kíkú yín tí ẹ ó fi máa gbọ́ ti ìfẹ́kúfẹ̀ẹ́ rẹ̀. So ojúṣe mi gẹ́gẹ́ bí ẹni tó dẹni ìgbàlà ó ní lákọ̀ọ́kọ́ kí n gbà pé mo ka ara mi sí bí Ọlọ́run ṣe pè mí. Ẹ̀kejì mo gbúdọ̀ kọ gbogbo ìfẹ́kúfẹ̀ẹ́ ẹ̀ṣẹ̀, ìfẹ́kúfẹ̀ẹ́ lust, pé kí n sọ pé rọ́rọ́rọ́rọ́ o ò lè jọba nú ayé mi mọ́, mo ti dẹni ìgbàlà. Gẹ́gẹ́ bí ẹni ìgbàlà mo ti dòkú sí ọ. Ìtọ́lọ́run fẹ́ kí n ṣe òun ní pé kí n wá ka ara mi sí bọ́lọ́run ṣe pè mí. Ẹ̀kejì kí n kọ̀ ọ́ pé no you can't, o ò lè darí mi, ìwọ kọ́ ló darí ayé mi mọ́, mo ti ní olùdarí tuntun. Òun lẹ́jẹ̀ tuntun ẹsẹ̀ 12 yẹn kàṣẹ́. Ó ní nítorí náà ẹ má jẹ́ kí ẹ̀ṣẹ̀ kí ó jọba nínú ara kíkú yín. Ta ni ò ní jẹ́ kó jọba? Àwa.
àwọn ti sọ bá a ṣe jẹ́ fún wa, ó láwa ló wá yẹ ká sọ pé no, ẹ ò lè jọba nú ayé mi mọ́. Mo rántí nígbà tí mo gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà mi, èmi kò mọ̀ pé ìyípadà ń wà, ṣùgbọ́n mo mọ̀ pé ìjọ tí mo wà ọ̀pọ̀lọpọ̀ òtítọ́ ni wọ́n ń fi yé wa, ni wọ́n ń là yé wa. Òun ló ṣe dáa téèyàn bá ní ìgbàlà kó darapọ̀ mọ́ ìjọ tó ń kó òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Tẹ́ ẹ bá darapọ̀ mọ́ ìjọ tó ń kó òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ayé yín ò lè gba òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run, yóò sì lè yí ayé yín padà, torí ìgbàgbọ́ wá nípa gbígbọ́ kí ni? Gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ìgbà mo darapọ̀ mọ́jọ yẹn ni mò ń kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ni mò ń bí wọ́n ṣe ń ṣàlàyé ní àwọn orin tí èmi ò tiẹ̀ mọ̀, tó jẹ́ pé mi máa gbọ́ bó ṣe wù mí ni. Àwọn orin yìí sì ti fẹ́ mọ kó bá mi, torí tí wọ́n ń sọnù orin òun náà ni mo fẹ́ mọ ṣe bó ṣe wà lóde òní náà nu. Gbogbo àwọn ọ̀dọ́ ìyìn tá à ń gbọ́nu orin náà là ń sọ, èdè tá à ń sọ lẹ́nu, ìhùwàsí wa, ìṣe wa, ìyìn tá à ń gbọ́nu orin ni. Bẹ́ẹ̀ náà ló ṣe rí nígbà tèmi náà kọ́kọ́ gba Jésù ní ọmọ ọdún 14 ní àwọn orin tí mo ti ń gbọ́ tẹ́lẹ̀, òun ni mo sì fẹ́ mọ́ gbọ́ lọ. Ṣùgbọ́n bí mo ṣe ń wo òtítọ́, bí mo ṣe ń lọ lẹ́sìn tí mò ń kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ni wọ́n fi ń yé mi pé nǹkan báyìí èmi fúnra mi mo wá mọ̀ọ́mọ̀ wò pé nǹkan tí wọ́n ní kò dáa yẹn, tọ́rọ̀ Ọlọ́run sọ yẹn, bẹ́ẹ̀ ni mo mọ̀ọ́mọ̀ kọ̀ gbogbo ìfẹ́kúfẹ́ ẹ̀ṣẹ̀ yẹn sílẹ̀. Mo wá rí àwọn orin ìgbà yẹn lórin Ọlọ́run tó dùn. Ẹnìkan tá a bá ń sọ̀rọ̀ nípa orin ayé pé báwo ni, kí ló dé, ó ṣe jẹ́ orin ayé ni ìwọ ń gbọ́ tó sì pé rẹ lọ́mọ Ọlọ́run. Ó ní torí pé àwọn tune tí wọ́n máa ń fi sórin yẹn máa ń dùn gan ni, so kò jẹ́ kí n fẹ́ lè fi ilẹ̀. Mo ní torí pé ìfẹ́kúfẹ̀ẹ́ ara ló fọkàn rẹ fún ni. Tó o bá fọkàn rẹ fún ọ̀rọ̀ Ọlọ́run, ó rí pé orin Ọlọ́run ó dùn, torí Ọlọ́run ó bọ ọkàn rẹ sọ̀rọ̀, yóò darí ọkàn rẹ sí ní tó tọ́, yóò darí ọkàn rẹ sí ṣe tó tọ́. Ìgbà tó rin ayé ó mọ darí ọkàn rẹ sí ṣekúṣe, ìrànmù, ìranù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n mi fúnra mi ni mo nílò láti yàn pé ọ̀rọ̀ orin yìí kò dáa, mi ì gbọ́ mọ́. Eléyìí ò dáa, mi ì ṣe mọ́. Àwọn ọ̀rẹ́ tí mò ń bá rìn tí ò bá fi Ọlọ́run mu wọn kò bá mi ò ṣe. Bẹ́ẹ̀ náà ni Bíbélì sọ pé a gbúdọ̀ kọ gbogbo ìfẹ́kúfẹ̀ẹ́ ẹ̀ṣẹ̀ sílẹ̀. O ò lè mọ sọ pé mo dẹni ìgbàlà kó o fẹ́ mọ gbégi ayé nu clubhouse. O ò lè sọ pé mo fi dẹni ìgbàlà kó o fẹ́ mọ wo pornography. O ò lè sọ pé mo dẹni ìgbàlà kó o fẹ́ mọ gbọ́ orin kórin. Ó sọ pé tó o bá ti gẹ́ ẹni tó ti dẹni ìgbàlà gbúdọ̀ mọ̀ọ́mọ̀ yàn láti sọ pé mo kọ̀ wọ́n lẹ̀ ní mi ìfẹ́ gbọ́ wọn mọ́. Ọlọ́run ti sọ pé mo dòkú sí wọn. Ìwọ náà gbàgbọ́ Ọlọ́run ṣe sọ, yàn láti tẹ̀lé Ọlọ́run nígbà tó fẹ́ instead tó fi mọ tẹ̀lé ìfẹ́kúfẹ̀ẹ́ ara rẹ̀. Àrí àkọ́kọ́ tí Ọlọ́run fi yé wa nínú ọ̀rọ̀ rẹ̀, òun ni òtítọ́ nípa ipò wa. A ti dòkú sí ẹ̀ṣẹ̀, a ti dà láàyè sí Jésù Kristi, sí olùgbàlà wa. Ẹ̀kejì ni kíka ara wa sí bí Ọlọ́run ṣe sọ. Báwo ló ṣe sọ? Ó ní pé a gbúdọ̀ ka ara wa sí òkú sí ẹ̀ṣẹ̀. A gbúdọ̀ kara bọ́ọ̀lù ṣe sọ́gbà ti dòkú, àwa náà gbúdọ̀ kara wa sí. Ohun èkejì ni pé a gbúdọ̀ kọ gbogbo ìfẹ́kúfẹ̀ẹ́ ẹ̀ṣẹ̀ yẹn sílẹ̀. A gbúdọ̀ wẹ́ my life is not going to be about that. Mi ní gbégbé ayé mi lé lórí. Ohun ẹ̀kẹta ni pé a gbúdọ̀ jọ̀wọ́ àwọn ẹ̀yà ara wa fún lílò Olúwa. The relinquishing of our subcomponents. A gbúdọ̀ jọ̀wọ́ ẹran ara wa fún lílò Olúwa. Ẹ wò láti ẹsẹ̀ kẹtàlá. Bíbélì sọ wípé bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó má ṣe jọ̀wọ́ àwọn ẹ̀yà ara yín lọ́wọ́ fún ẹ̀ṣẹ̀ bí ohun èlò àìṣòdodo, ṣùgbọ́n ẹ jọ̀wọ́ ara yín lọ́wọ́ fún Ọlọ́run bí alààyè kúrò nínú òkú, àti àwọn ẹ̀yà ara yín bí ohun èlò òdodo fún Ọlọ́run, nítorí ẹ̀ṣẹ̀ kì yóò nípa lórí yín, nítorí ẹ̀yin kò sí lábẹ́ òfin bí kò ṣe lábẹ́ oore ọ̀fẹ́. Ǹjẹ́ kí ni kí àwa kí ó máa dẹ́ṣẹ̀, nítorí àwa kò sí ní abẹ́ òfin bí kò ṣe lábẹ́ oore ọ̀fẹ́. Ọlọ́run ò ní jẹ́. Ẹ̀yin kò mọ̀ pé ẹni tí ẹ̀yin bá jọ̀wọ́ ara yín lọ́wọ́ fún, bẹ́ẹ̀ bí ẹrú láti máa gbọ́ tirẹ̀. Ẹrú ẹni tí ẹ̀yin bá ń gbọ́ tirẹ̀ ni ẹ̀yin ń ṣe, ìbá ṣe ti ẹ̀ṣẹ̀ sínú ikú tàbí ti ìgbọràn sí òdodo. Ó lẹ́ni tá a bá jọ̀wọ́ ara wa láti lò, ẹrú rẹ̀ là ń ṣe. Tó bá jẹ́ pé à ń ṣiṣẹ́ sódodo ni àbí sí ìgbọràn sí Ọlọ́run, a nílò láti jọ̀wọ́ àwọn ẹ̀yà ara wa fún lílò Ọlọ́run. In tó ń jẹ́ ká mọ̀ nù pé ojúṣe wa ni
àwa a gbúdọ̀ dá ẹ̀yà ara wa lọ́wọ́ kọ́ kúrò nínú lílò Sátánì. Ìwọ ló gbúdọ̀ ṣe. Ọ̀pọ̀lọpọ̀ Olúwa gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀, gbẹ̀ṣẹ̀ lọ́wọ́ mi, gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Tó o bá ná lọ gbọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, yóò gbọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, á jẹ́ pé yóò mú ọ lọlé, yóò mú ọ kúrò lórí ilé ayé. Ọlọ́run sọ pé ojúṣe rẹ ni láti jọ̀wọ́ ara rẹ fún lílo Ọlọ́run. Olúwa bá a ṣe sọ pé lòmí o lòmí fògo rẹ, tìrẹ mo jẹ́ Olúwa lòmí fògo rẹ. Bẹ́ẹ̀ la gbọ́dọ̀ sọ pé Olúwa lo ẹ̀yà ara mi, lo apá mi, lo ojú mi, lo ẹnu mi, lo gbogbo nǹkan tí mo ní lára mi fún ògo rẹ̀. Oníwàásù kan tó gbajúgbajà nílùú Amẹ́ríkà, Jacques, wọ́n ní nígbà táwọn nígbàlà àwọn wà pẹ̀lú àwọn wà nú ẹgbẹ́ àwọn ọmọ ogun American paratrooper or soldiers làwọn wà ń bá yẹn. So nígbà tí wọ́n bá ń kó àwọn èèyàn lọ tí wọ́n ní àkókò tí wọ́n máa ń ṣeré jáde gbégbé ayé láti lọ sí patí kó tó di pé bóyá wọ́n kó wọn lójú ogun. Wọ́n nígbà yẹn ni àwọn ẹgbẹ́ àwọn ò bá ní lálẹ́ ó yá já lọ club o, àwọn obìnrin ó wà ń bẹ̀ ká lọ bá wọn jó, ká lọ bá wọn ṣe gbogbo yẹn làwọn sì máa ń ṣe tẹ́lẹ̀. Ó yá làwọn ò bá wọṣọ, àwọn ò ti wọṣọ, báwọn ṣe wọṣọ gbogbo wọn náà ti jó wọṣọ tán, àwọn ò bá jókòó lórí bẹ́ẹ̀dì. Jáàkì já lọ bí tá a fẹ́ lọ, ó sì lọ jókòó. Ó wù mí lọ, ẹ rí pé mo ti wọṣọ, mo ti gbáṣọ wọ̀, mo ti ṣe tán, ó wù mí lọ. Kí wá lóde tó lè lọ? Mi lẹ́sẹ̀ ni. Ó lẹ́sẹ̀, ẹsẹ̀ tó wà mí kò ṣe bẹ́sẹ̀ kan ló lọ fi múra. Ṣé bá fẹ́ lọ fi jó ni? Àmì ilé fi jó fèṣù. Ọlọ́run ló ní. Ọlọ́run ló lẹ́sẹ̀ mi, kìí ṣe tèṣù. So ẹsẹ̀ yìí ṣe tiẹ̀ mọ́, ẹsẹ̀ kìí ṣe tèmi mọ́, ó ti di ta ni tọlọ́run. Apá nǹkan, apá yìí ṣe ń ta lè fi mọ kọ́mọge mọ́, tá a fi mọ dẹ́ṣẹ̀. Apá yìí ti di ti Jésù, kìí ṣe tèmi mọ́. Ó wù mí kí n ṣe, ṣùgbọ́n mi ì lè ṣe mọ́ torí mo ti jọ̀wọ́ rẹ̀ fún. Ojú nǹkan ò lè fi wo nǹkan ká tún lọ wòran, mi ì lè fi wòwò kú wò mọ́. Ó ti di bẹ́ẹ̀ ni ìgbé ayé Kìrìsìtẹ́nì gbúdọ̀ jẹ́. Ojúṣe rẹ ni láti sọ wípé apá mi, ojú mi, ọwọ́ mi, irun mi, ẹsẹ̀ mi, etí mi, ahọ́n mi, ó ti di títa ní Jésù ló gbúdọ̀ lò, kìí ṣe tèṣù mọ́. Ojúṣe wa ni àwa lájọ̀wọ́ lílo ara wa fún lílo Ọlọ́run. Ọlọ́run ò ní fipá mú wa. Tọ́lọ́run bá fi fipá mú wa, ìyanu ẹgbà láàjẹ́ gẹ́gẹ́ bí ọmọ rẹ̀, tó sì jẹ́ pé àwọn ìbáwí Ọlọ́run míì máa ń já síkú fọmọ rẹ̀ tá a bá mọ̀ọ́mọ̀ jọ̀wọ́ ara wa fún. Ojúṣe wa ni láti jọ̀wọ́ ẹ̀yà ara wa fún lílo ògo orúkọ rẹ̀. Gbogbo ara wa a gbúdọ̀ jọ̀wọ́ ẹ̀yà ara wa fún lílo olùgbàlà. Òun ni yóò jẹ́ kí a wá lè wò pé Olúwa àṣọ rọrùn fún mi láti gbégbé ayé báyìí. Torí pé Ọlọ́run mọ̀ pé tá a bá dẹni ìgbàlà àti gbégbé ayé rẹ̀, ìgbé ayé tó mọ́ nínú rẹ̀ kò í ṣe tó nira. Ó lè nira torí èṣù fẹ́ kó nira fún wa nínú èrò wa. Ṣùgbọ́n tá a bá bẹ̀rẹ̀ gbé ayé náà, àwa gó gbádùn rẹ̀ yàtọ̀ fún ibi tá a ti ń bọ̀. Àwa gó lè sọ pé Olúwa àṣé báyìí lọ ẹ ṣe tóbi tó, àṣé ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún mi, àṣé ìbùkún ńlá wà nínú àwọn nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe fún mi tèmi gan ò tiẹ̀ mọ̀. Ẹ̀wọ̀n tí Bíbélì sọ nínú ìwé Róòmù kan náà, ẹ jẹ́ kí n kà ẹsẹ̀ ìkẹrìndínlógún, Romans chapter 6 verse 16. Ó ní ẹ̀yin kò mọ̀ pé ẹni tí ẹ̀yin bá jọ̀wọ́ ara yín lọ́wọ́ fún bí ẹrú láti máa gbọ́ tirẹ̀, ẹrú ẹni tí ẹ̀yin bá gbọ́ tirẹ̀ ni ẹ̀yin ń ṣe, ìbá ti ẹ̀ṣẹ̀ sínú ikú tàbí ti ìgbọ́ràn sí òdodo. Ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run pé bí ẹ̀yin ti jẹ́ ẹrú ẹ̀ṣẹ̀ rí, ẹ̀yin jẹ́ olùgbọ́ràn láti ọkàn wá sí àpẹẹrẹ ẹ̀kọ́ tí a fi yín lé lọ́wọ́. Bí a ti sọ yín di òmìnira kúrò nínú ẹ̀ṣẹ̀, ẹ̀yin di ẹrú òdodo. Èmi ń sọ bí ènìyàn nítorí àìlera yín, nítorí bí ẹ̀yin ti jọ̀wọ́ àwọn ẹ̀yà ara yín lọ́wọ́ bí ẹrú fún ìwèérí àti fún ẹ̀ṣẹ̀ dé inú ẹ̀ṣẹ̀, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni kí ẹ̀yin kí ó jọ̀wọ́ àwọn ẹ̀yà ara yín lọ́wọ́ nísinsìnyí bí ẹrú fún òdodo sí ìwà mímọ́.
ọ̀pọ̀lọpọ̀ wa la jẹ́ pé ká tó mọ Jésù ìgbé ayé wa a lè fẹsẹ̀ rìn lọ sóríṣiríṣi ibi láti lọ wòwòkúwò, láti lọ ṣèṣekúṣe, láti lọ gbé bóyá àwa náà mọ́ bá wọn lọ bí àpàlọ̀ ẹ fẹsẹ̀ rìn lọ ibi tó wù, owó tí ò sí ń bẹ̀ á na oríṣiríṣi ìgbé ayé ẹ̀ṣẹ̀ yẹn là ń gbé. Ó wá ní bá a ṣe lo ayé wa fún èṣù nígbà tá a mọ Jésù, ó wá yẹ ká lè lo ìgbé ayé wa fún lọ́nà bẹ́ẹ̀. Kò yẹ kó nira fún mi náà ni ó yẹ ẹja lọ lẹ́sìn kan ọ̀rẹ́ mi. Àwa tó jẹ́ wípé tó bá ní ẹja lọ ṣe nǹkan míì tí ò bá fi Ọlọ́run mu, á fẹsẹ̀ rìn lọ́bẹ̀. Làwa ń complain pa àlówó ọkọ̀ láti lọ ṣọ́ọ̀ṣì nísìn. Bẹ́ẹ̀ bá a ṣe ń lò fẹ́ṣù ń gbà lo Ọlọ́run fẹ́ ká jọ̀wọ́ ara wa. Iṣẹ́ ojúṣe rẹ ni fún lílo Ọlọ́run. Ìgbà yẹn lágbádùn Ọlọ́run. Ìgbà yẹn lámọ̀rí, ìgbà yẹn ni Ọlọ́run ó lè bùkún wa torí pa jẹ́ ẹni tí ó ṣe kíni tó ń gbọ́ràn. Ṣùgbọ́n béèrè lọ́wọ́ mi, ǹjẹ́ ká tẹ̀síwájú jó alóore ọ̀fẹ́ láti mọ gbé nínú ẹ̀ṣẹ̀ ká mọ̀ rí? Ọlọ́run ní í jẹ́. Ọlọ́run ò gbà wá là láti tẹ̀síwájú láti mọ gbégbé ayé ẹ̀ṣẹ̀. Ó gbà wá là sínú iṣẹ́ rere láti gbádùn rẹ̀ ká lè rí ìbùkún Ọlọ́run bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Tí wò bá tí wàá gbàgbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà rẹ, tó o bá kàn jọ̀wọ́ ẹran ara rẹ fún lílò rẹ̀, kò túmọ̀ sí nǹkan kan torí kò lérè láyé ò tiẹ̀ ní pẹ́ padà sẹ́yìn. O nílò Jésù láti gbọ́ ọ́ là, láti fún ọ lẹ́mìímọ́ rẹ̀ tí ó lè fún ọ lágbára láti ẹ̀ ti lè ṣe àwọn nǹkan tó fẹ́ ṣe. Tó o bá tí gbàgbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà rẹ, o nílò láti mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni ọ́, pọ́nrún àpáàdé ló tọ́ sí ọ, pé Jésù san gbèsè ẹ̀ṣẹ̀ rẹ, ó sì fẹ́ gbọ́ ọ lálàṣálẹ̀. Tó bá fẹ́ ṣèpinnu, o lè gbàdúrà pẹ̀lú mi tẹnu àti ọkàn rẹ pé Jésù Olúwa, dáríjì mi èmi ẹlẹ́ṣẹ̀, kó gbọ́ ọkàn mi là. Mo gbọ́ láṣálẹ̀ yìí gẹ́gẹ́ bí olùgbàlà mi. O ṣé Jésù tó kún torí ẹ̀ṣẹ̀ mi. Ní orúkọ Jésù ni mo gbàdúrà. Àmín. Tó bá jẹ́ pé o gbàdúrà yẹn tọkàntọkàn tó o sì fẹ́ mọ̀ sí àbò fẹ́ bá wa sọ̀rọ̀ kan àbó mìíràn, ẹ pè wá sórí nọ́mbà wa 0816-208-1344 0816-208-1344. WhatsApp nọ́mbà wa náà ni ẹ lè fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ lórí WhatsApp nọ́mbà wa tàbí 0901-291-2344 0901-291-2344 tàbí Glo nọ́mbà wa 0705-530-7492 0705-530-7492. Títí di ọjọ́ mẹ́jọ, àlàáfíà ni fún yín. Àdùn nílé tiwa.